wèrè láàfin wo wèrè lọ́wọ́ yìí ẹni bó ṣe ń yẹ̀yẹ́ yín tẹ́lẹ̀ láyé jọ̀hún táwọn bàbá wa bá sọ̀rọ̀ sáwọn ọlọ́sùn ẹlẹ́bọ eléégún wọ́n máa fún wa ní respect ni àmọ́ lọ́wọ́ yìí nǹkan kí ló kàn wèrè láàfin wo wèrè ẹ̀ ń ṣẹlẹ̀ ayé ara yín ẹ̀ ń ṣẹlẹ̀ ayé ara yín àwọn bandits ló ti wọ òkè ọdẹ ẹni tí wọ́n ń jiyàn gbé ẹ̀rí yẹn ṣe òkè ọdẹ ti dahoro tán o wọ́n pa baálẹ̀ ńbẹ̀ wọ́n ń pa àwọn èèyàn ṣeré o ṣé kò tí ì dé lọrin tábẹ̀ yẹn is it not part of Kwara State ẹ̀rí yẹn ṣe ẹ̀rí gbèsè kankan gbé àbí kẹ́ ẹ máa halẹ̀ á pa ọ́ ni á bọ́ lọ́hùn sọ́kọ ọmọ dà yìí la kò ní dá fún yàrá ìyá gbogbo yẹn ní ṣe oríire ẹ̀yin olórí burúkú ya bani lójú jẹ́ yìí Ìlọrin tó jẹ́ pé tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ lásán wọn ò ní wọn sọ àlùkùránì kalẹ̀ ni wọn gbọ́dọ̀ gbé báyìí kò ní tì kanlẹ̀ ìṣòro òun ó tán ta ló lè sọ kalẹ̀ mọ́ nísìn wèrè lókù ọmọ àlè lókù ti ń rúùlù nílọrin nísìn àwọn ọmọ ọkọ ti sá lọ èyí tó kú ti kú èyí tó ṣẹ́kù ti ṣẹ́kù ọmọ àlè lókù ti ń rúùlù nísìn ẹ máa tójú bọlé wọn ẹ̀yin náà bí wèrè bá yọjú sílé yín tí wọ́n bá láwọn ọmọ tó kàn ẹ̀yin náà fi wèrè wo wèrè wèrè làá fi wo wèrè skan wèrè skan ń dà yín láàmú I still remain strong ọmọ àkànbí tún yín náà ni o ẹ bá mi ṣí ẹ̀kọ́ kan gbogbo wọn tẹ́ ẹ bá lẹ̀ ní gbọ́ táwọn bá ti gbà fún wa ẹ rántí àwọn nǹkan tí wọ́n ń bú àwọn ẹlẹ́sìn tí wọ́n ń bú kìrìsìtẹ́nì tán ń bú oníṣẹ̀ṣe ẹ sọ fún mi ṣé ń tẹ́ ń gbọ́ nípa ànábì ṣe nu yín dùn ẹ̀yin olórí burúkú gbogbo yìí bastard people.